ọ̀rọ̀ mà ti di woro sí woro láàrin gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilé wa ìyẹn Lizzy Anjorin àti wòlíì akọgun ní wòlíì bá jáwé akíwọ́wọ́ fún Lizzy Anjorin. ẹ gbọ́ ohun tí Lizzy sọ láti fi dá wòlíì lóhùn. oníran fẹ́ẹ̀kì ṣé bàbá Adébóyè sunú pápá oko ẹ̀gẹ́ ẹ̀yin olórí burúkú gbogbo ògbésí ayé yín oko ẹ̀gẹ́ ni ṣé bàbá Adébóyè ó lo 40 days nínú igbó orí ibi tí bàbá Adébóyè tó ti na pàpà séèyàn pàpà tí bàbá Adébóyè ní ọ̀pá tó ní ó nà sínú ṣọ́ọ̀ṣì ẹ̀ ó fi jẹ́ èèyàn olórí burúkú ìwọ na pàpà ẹ̀ sáwọn tó lórúkọ kó lè bá gba ránsọ́ọ̀mù akọgun olè mú ìwà akọgun olè wòlíì 419 ẹ bá wa pín fídíò ẹ̀ kiri kẹ́ẹ̀kọ́ 419 sórí ẹ̀ náà ẹ save àwọn èèyàn wòlíì Ìyábọ̀ Gistlover wòlíì Ìyábọ̀ ẹlẹ́wọ̀n Gistlover ìjọ tí Kúdí gbé wá kí ni mo sọ fún yín ọjọ́ tí mo ti ríṣẹ́ pẹ́là yẹn mo ti mọ̀ ẹ pé mo ń sọ àwọn kankan but mo kàn sí gbogbo àwọn pẹ́là yẹn lẹ̀ kó kàn mí a ti sọ fún yín pé lọ patí wọn kó kàgbákò ìyí tó bá wù inú yín kó gbọ́ ìyí tó bá wù inú yín kó ra jókòó ẹ̀jẹ̀ kò kàn wá kò kàn mí èyí tó bá wù kàn padà nínú yín kò kàn mí ó ti yé so don't even put mouth in some shit mo bọ ìjọ mo make sure pé àwọn kìíní ìṣe ń ṣiṣẹ́ wòlíì akọgun olè ẹ máa gbọ́. ṣé kì í sọ̀rọ̀ dànù wo bí tí n bá na pàpà sí ẹ tí mo pe gbólóhùn sí ẹ àṣẹ ìdìdí ìpè inú oko yìí ni mo sùn for 40 days. ibo ń bá yàwó níyàwó sùn bẹ́ẹ̀ ni bóyá sọ pé òun sùn ní oko for 40 days ẹ má pè fún prayer but ìtayé ẹ bá máa bàjẹ́ nu mo ní woman kan mo ní ilẹ̀ kan ilẹ̀ ẹ̀ ń fàìn gan ẹ bá rí location tílẹ̀ ẹ wà as a matter of fact ilẹ̀ ẹ wà nínú àwọn ilẹ̀ tó face coastal road lẹ́nu in fact ilẹ̀ yẹn is in a good location èmi àti woman ìdúnàdúrà ṣẹ́ni nígbà míì wà tó o bá ti nígbàgbọ́ nínú ara ẹ̀ o máa padà kó sọ́wọ́ mi òun ni mo ṣe máa ń sọ fún ẹ̀yin obìnrin use what you have to get what you want tó o bá ní ọkùnrin tó dá dúró tì sórí tó bá lò sí Ọlọ́run nǹkan tí ò tiẹ̀ súnmọ́ Ọlọ́run rárá ló máa padà fẹ̀mí ẹ̀sìn tó dẹ̀ ní gba táǹkì ẹ̀rẹ́ ti aṣọ yẹ̀ yan ọmọ Ọlọ́run ẹ̀rẹ́ ti aṣọ ẹ̀rẹ́ ti ẹ̀rí bá ṣe ṣe neat you are very pretty woman thank you. láì jẹ láì mo tójú mi rí kí n tó débi mo. irọ́ ló ń pa o irọ́ ló ń 419 ni o ó ń gba nudity àwọn obìnrin ni ẹ má lọ church ẹ o ẹ má pé o irọ́ ló ń pa 419 ni o. bí o tí n bá ní kó rí fún ẹ bẹ́ẹ̀ ẹ̀sìn àgbáyé ni wọ́n ń pè bẹ́ẹ̀ ẹ bá. ìwọ tó ti ṣẹ̀sìn àgbáyé wá wo bó ṣe ṣẹ̀sìn àgbáyé máa bọ̀. awí o. máa bọ̀ wá wo ṣẹ̀sìn àgbáyé ẹ wo nǹkan tí bọ̀bọ̀ yìí sọ ẹ wo nǹkan tí màá yìí sọ ẹ wo nǹkan tí màá yìí sọ. mo lérò pé òdù ni arákùnrin tẹ̀ ń wo lókè mi ó ṣàìmọ̀ fọlọ́kọ ní orí Facebook pàápàá jùlọ àti wọ́n ti bá fọ́nrán rẹ̀ pàdé ẹ̀jẹ̀ abẹ́rẹ́ ìgbéyìí kí ló dé tó yẹ pé òní ni wọ́n pòsì fọ́nrán yìí tí ì ṣe November 23 wọ́n wá lọ sí déètì ọ̀nà 23 tí wọ́n sọ yìí wọ́n ṣe sábìsì òun predict ó sọ prophecy yẹn máa lọ bẹ̀ ohun tí mo bá pàdé mi ṣẹ́ni sáfìsì ọjọ́ 23 oṣù kọkànlá wọ́n ti parí wọ́n ti dìbìtì wọ́n wá fi fọ́tò nìkan tí wọ́n yà nínú church wọ́n fi fọ́tò nìkan lẹ̀ àwọn bókè ló ń ṣẹlẹ̀ mo wá rí fọ́nrán kan ní ọjọ́ 24 oṣù kọkànlá fọ́nrán náà nìyẹn mo wá wo fọ́nrán náà tó kéde lẹ́kùn sí tó jọ mọ́ ọ̀rọ̀ prọfẹ́sì pẹ́lá rárá nínú ẹ̀ sábìsì ṣe pátápátá ní ọjọ́ 23 oṣù kọkànlá kí ló tọ́ dìbìtì wọ́n á bẹ̀rẹ̀ sí ní ìwé pé ìjọba kan ní wọ́n á rí pé bí ṣe máa ṣe bẹ̀rẹ̀ gan nù wọ́n á dìbìtì sáfìsì náà pátápátá òun sáfìsì máa ṣe wọ́n á dìbìtì bóyá láìfì náà máa ṣe wọ́n á dìbìtì wọ́n á lọ yọ kílípsì kékeré kan wọ́n á pòsì kílípsì kékeré wọ́n á pòsì sáfìsì nǹkan tó ṣe long wọ́n á dìbìtì gbogbo àmọ́ yẹn náà tó sọ náà wọ́n dà yà ni ó tún wá lọ
2023 2023 tó sọ̀rọ̀ tí ọmọbìnrin òṣèré yìí pé yóò ṣẹ̀ sí mo wá lọ síbẹ̀ mo wá bá fúnra náà pàdé ní on the 7th of May ọjọ́ keje oṣù karùn-ún ọdún 2023 ìṣẹ̀lẹ̀ bá pàdé níbẹ̀. sáfìsì wọ́n ṣe kó tó di wípé wọ́n ṣe kínní yìí kó tó di pé wọ́n ti fọ́nrán tí ó ti sọ pé òun ọmọbìnrin náà ṣẹ̀sìn síta wọ́n ti dìbì tiẹ̀ sáfìsì kejì wọ́n ti dìbì tiẹ̀ àjẹ́ pé bọ́kùnrin ṣe ń ṣe nǹkan yẹn á ti ṣẹlẹ̀ tán wọ́n wá lọ wá déètì kan bóyá bíi ọ̀sẹ̀ méjì síra wọn sẹ́yìn aṣọ tó wá wọ̀ ní sáfìsì wọn á lọ mú á wá gbéwọ̀ sọ́rùn á wá dó sórí pẹpẹ wọn á wá dá òun nìkan yà aṣọ tó wá wọ̀ yẹn tó fi ṣe sáfìsì yẹn wọ́n wá lọ mú nínú clips kékeré nínú àwọn congregation àwọn ọmọ ìjọ tí wọ́n yà jọ náà wọ́n á lọ yọ díẹ̀ nínú clips wọ́n á máa dé sí nǹkan dáyà tó lóun fi pèdéètì kí ni tí mo sọ bẹ́ẹ̀ ìdí tí mo sọ bẹ́ẹ̀ ni wípé gbogbo fídíò arákùnrin ògbó fọ́nrán tó wà lórí kíní ẹ̀ pátápátá ọba ìṣe pátá tí mo wò arákùnrin ní kò lè lo 10 seconds ṣẹ́jú àyá mẹ́wàá kó má rìn káàkiri ní church tó bá ti wá fẹ́ ya ibi tí òun ti ríran sí yẹn kò ní kúrò lórí pẹ̀tẹ̀ ilẹ̀ ń bá mi sọ kò ní kúrò lórí pẹ̀tẹ̀ tó túmọ̀ sí wípé wọ́n dá ìyẹn yà ní ògbó tó bá ti náà wọ́n ríran sí wọn wá dá yà ibi tó lóun ti ríran sí ọmọ yìí wọ́n dá yà ní àná ni ìdí àkọjẹ pé àná ni wọ́n dá yà níjọ́ tí kìnìún yẹn ṣẹlẹ̀ sọmọ gangan ní sálẹ̀ wá ọbẹ̀ kan rèé wà lọ dá fídíò yẹn wà níbi sí ẹ̀ ní àná on 15th of December. àṣírí tú àbọ̀ àṣírí òtù mú ìwà rẹ́pìsì ṣòro analysis tí bọ̀bọ̀ yẹn ṣe ẹjọ́ ẹni tó bá ní phone number bọ̀bọ̀ yìí ẹjọ́ mo need the man we need this kind of man in our society a ní ìdúró arákùnrin tó lè máa la ojú àwọn èèyàn ṣẹgbọn analysis great analysis tó ṣe ó ní pé mú